A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Òdodo, àánú Ọlọ́run mọ̀lẹ́ wa bá. Gbogbo wọn tó bá kọ́mẹ́ǹtì burúkú sábẹ́ fídíò mi báyìí. Pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Pẹ̀lú ògùn Ọlọ́run wọlé Al-Qur'an Karim. Al-Qur'an mo mú dání. Tó bá bí gba ọmọ, ó fọ ara rẹ̀ ó fi gbé wọn sin. Tó bá kọ́mẹ́ǹtì burúkú sábẹ́ fídíò mi tí mo ń ṣe yìí o. Àbí tó mú màá lórí burúkú kan wá. Tó bá bí gba ọmọ, ó fọ ara rẹ̀ ó fi gbé wọn sin. Al-Qur'an Karim. Jama. Ó ti di woro sí woro. Àfáà ìlérí burúkú kan bẹ́ẹ̀ Ìbàdàn. Tó já sí bẹ́ẹ̀ ni òfò àdánù ni. Ó ti kú o. Ó wà nù sàréè báyìí. Ó sì dájú pé Ọlọ́run fi ìyà tó gbóná fi jẹ lọ́wọ́ nù sàréè. Àfáà ìlú Ìbàdàn tó dá ilé kéwú wèrè tí wọ́n ti ń wo wèrè tó dá sílẹ̀ tí wọ́n fi ń dàlúrú. Gbogbo jàmáà tí ń gbọ́ mi àtẹ́ńṣọ́ padà máa gbọ́ mi. Tẹ́ bá rí ìlú Ìbàdàn tí ń dàrú gùdùgùdù, tẹ́ bá rí ilẹ̀ Yorùbá tí ń dàrú gùdùgùdù, wàláhì sùnmọ́ billahi la ilaha illa huwa, ilé kéwú tí àfáà wèrè yìí tó dá ilé kéwú wèrè sílẹ̀ àwọn náà ń dàrú Ìbàdàn rú. Àwọn ni ó jẹ́ kí Islam lẹ Yorùbá nísìnyí. Tó bá gbé ọmọ bá pa kẹ́ máa já mi o. Torí àwọn ọmọ rẹ̀ torí pé ilé kéwú tí wọ́n ti ń wo wèrè ni wọ́n. So tẹ́ bá ọkọ̀ ilé kéwú yẹn léèbó wèrè ni. Tó dá sí pé ní téèyàn bá ti ya wèrè èbó a máa pè ní madman dá ilé kéwú lẹ̀. Ó wá sọ ilé kéwú rẹ̀ ní ilé kéwú wèrè. Kí lẹ rò pé yóò máa ti bẹ̀ jáde? Gbogbo àwọn púrọ́tù wèrè náà ló máa ti bẹ̀ jáde. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ wo àtúbọ̀tán àfáà tó dá ilé kéwú wèrè kalẹ̀ níbàdàn yìí. So àtúbọ̀tán rẹ̀ ọ̀dà lójú kó láwọn ọmọ ilé kéwú àwọn ọmọ kéwú wèrè ètí ń bẹ Nàìjíríà àwọn ń dá àbàdàn ọdún tiwọn. Wàláhì àwọn ní òde kílábítò nísìnyí àwọn ní àlọ́tọ̀ àwọn ẹlẹ́bọ. Sẹ́rí gbogbo ilẹ̀ Yorùbá mo fi Ọlọ́run àti mẹ́sìn mi búra Al-Qur'an Ọlọ́run àti mi búra. Wàláhì tàláhì tí Boko Haram bá bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ó ti bẹ̀rẹ̀ náà already. Wàláhì ilé kéwú ni. Ilé kéwú ló àwọn ni wọ́n ní Boko Haram. Àwọn ọmọ ilé kéwú wọn àwọn ni wọ́n ní Boko Haram àwọn bẹ̀rẹ̀ Boko Haram. Èyí tí àgbákò tìlú wo yìí àwọn kan kún wọn lọ́wọ́ ni. Gbogbo aburú atọ́sí ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá London Islam ilé kéwú lọ́dà lẹ̀ o. Ilé kéwú tí wọ́n ti ń wo wèrè níbàdàn yìí àwọn ni wọ́n ní o. Ọmọ wọn kan bẹ tó já sí pé òun jákun tiẹ̀ ọjákun kó lè kéwú ni. Nílé kéwú tó ti ń wo wèrè yìí Nàkíbùlà Gínámì ló kọ rẹ̀. A ti kìlọ̀ fáwọn àfáà rẹ̀ ẹ pé ẹ kìlọ̀ fún. Islam kò gbé dání. Wọ́n gbé terrorist ni wọ́n gbé dání. Nta àfáà wọn padà ṣe nígbẹ̀yìn ayé rẹ̀ náà nìyẹn. Torí pé ní ideology Wahab Anajidi apààyàn làfáà wọn padà gbé wá sí ilé kéwú níwọ̀n tó tẹ́ tọ́ sọ ilé kéwú rẹ̀ ní wèrè ó tún wá lọ gbé ideology àwọn wèrè wá láti fi dá ilé kéwú àtìgbà tó ti gba ideology àwọn wèrè yẹn ní tí ń produce àwọn ọmọ olórí burúkú jáde láti ilé kéwú yẹn. Ẹ tọ́ka ọmọ olórí tó jáde ilé kéwú nítorí pé ní èyí Nàkíbùlà Gínámì yẹn ó jáde kí sípò ọ̀rọ̀ bá ń dúró dájọ́ lè mi bá wá o kò sọ ọmọ mẹ́ríkà tí ò gbèsè pé Mùbálẹ̀ yìí ibú ti ń pariwo èmi náà wá tọ́ láyà mọ́ ta ìwọ Nàkíbùlà Gínámì mọ́ tọ́ láyà tí wọ́n bá bí baba ńlọ́kù bàbá rẹ̀ dá sọ fún èyí Nàsọ́rá tó jílé kéwú wèrè mú yẹn Mùdírù Nàsọ́rá tó jílé kéwú wèrè nínú ẹ̀ sọ pé kọ́ dájọ́ Abubakar níbẹ̀ nìkòtò Abubakar níbẹ̀ nìkòtò tí wọ́n bá bí baba ńlá bàbá rẹ̀ dá ní Mùdírù tó nílé kéwú wèrè Mùdírù ti ń da ilé kéwú wèrè tó gbé bàbá rẹ̀ kọ̀ láti bọ̀tán gidi tó gbé Boko Haram lọ́pàá dákalẹ̀ kò sọ̀rọ̀ ẹ̀sìn kankan tí wọ́n bá ń dá sí láyé ẹni èpè ni. So ẹ wá mú jáde pé ọ̀rọ̀ ẹ̀sìn wo làáfà àtọ́ dá ilé kéwú yẹn lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wo lọ́ dá sí nígbà tí ń bẹ láyé kò dí ẹ̀sìn wo làáfà tó nílé kéwú wèrè tí ń bẹ Ìbàdàn yẹn tó jẹ́ pé òun ni ọ̀nà produce Boko Haram jáde nílẹ̀ Yorùbá. Ètí ìgbéra rẹ̀ ẹ̀sà London wàláhì wèrè ni Boko Haram ni jìgìnìgìnì wàláhì Boko Haram ni mo fọlọ́ múra sí. Àwọn tí ń da Ìbàdàn rú nu o onítìró Fatai onítìró ara Boko Haram ni ara àwọn tí lè kéwú lórí burúkú produce jáde nu àwọn ọmọ lè kéwú bàbá nu. Ẹ bá wò ẹ mẹ́rin pé ní àfọ̀ṣẹ́ tó gbóná mẹ́lọ bàbá yẹn kó tó di kó kú ló jẹ́ kó ronú kù bàbá yẹn ronú kù ni torí wípé ní àfọ̀ṣẹ́ ni wọ́n fi lọ gbóló àwọn alágbáwá ibi tẹ́tọ́ ọmọ pé àtúbọ̀tán bàbá yẹn ọ̀dà ilé kéwú rẹ̀ ti ń bẹ ní ọ̀nà àbáwọ ìlú Ìbàdàn yìí tẹ́ bá ń bọ̀ látọ̀nà wo kẹ́ tó wọ Ìbàdàn ẹ rí ilé kéwú yẹn ń bẹ àwọn ẹranko ní sunú ẹ̀ nígbà tó já sí pé ní owó haram lọ́nà gbàlọ́dọ̀ àwọn alágbáwá tí ń fi àfọ̀ṣẹ́ gbóló àwọn alágbáwá ló fi kọ́ ilé kéwú ló jẹ́ kí ilé kéwú ọ̀dà horo síbẹ̀. Ẹ wá wò kan lára wọn tó jáde láìpẹ́ yìí ó ní wípé ní ẹnìkan ṣiṣẹ́ ń bẹ̀ tó já sí pé ní ọ̀rá àyèkú ni nílé kéwù lẹ́yìn ìgbà tí wọ́n gba ìmọ̀ye dollars lọ́dọ̀ Saudi wọn ò fi tọ́jú ẹni yẹn padà aráyè kú ni àwọn mùsùlùmí nù àwọn tó sọ pé àwọn mójútó ọ̀rọ̀ ẹ̀sìn nù tí wọ́n bá bí fọ̀rọ̀ yàrá ìyá Nàsọ́rá tí ń bẹ ní tọ́jẹ́ Mùdírù yìí tí wọ́n bá bí dá ẹni kọ́ dájọ́ ẹ̀sìn ṣé bí ilé kéwù náà ní orí mẹ́tẹ́ni tó já sí pé ní pẹ̀lú adúrówó tẹ gbà lọ́dọ̀ Saudi tẹ fowó ìpè tí bàbá àwòdì jẹun ìpè sára owó àwọn ọmọ òrukàn owó tẹ́ni kó fi tọ́jú mọ́sálásí gbogbo ọ̀dà ìbẹ̀tẹ̀ sínú àkáǹtì ẹ̀ pé bàbá olórí burúkú yẹn kú torí wípé ní ibi tó jẹ́ mọ́sálásí tiwa tá a ti kéwù ọ̀rọ̀ mójútó ọ̀rọ̀ lè bàbá rẹ̀ kò ní dá fún ọ mójútó ọ̀rọ̀ lè bàbá mi báwo bàbá tèmi nípa nínú ayé sórí james ọkìnìkan fún Sheikh Adam rahimahullah bàbá jẹ́ ká mọ̀ yìí pé ní àwọn ọmọ kéwù mi àwọn ọmọ mi lè tó bá dó déédé tí ọ̀gbọ́ etí rẹ̀ di tó àmọ́ sọ pé ọ̀rọ̀ bàbá rẹ̀ ni ọ̀rán àfà àti wa ní Sheikh Adam bàbá Mùdírù Markaz Adam aláyàtà wàdà wàlátàwù àfà wa ni wọ́n àwọn ní Sheikh Adam ni wọ́n kó wa ní lọ́wọ́ so bàbá Mùdírù Markaz ń dájọ́ ẹ̀sìn wọn ò sì kódà bàbá tó dá lé kéwù yìí lẹ́yìn tó ní lé kéwù wèrè sí mẹ́mbàdà yìí tí wọ́n ti ń wọ àwọn wèrè
kò sọ ọmọ ilé kéwù kan tí ó jáde bẹ̀ tí ó sòrire n ò lè sòrire nítorí bàbá wọn owó haram ló fi dá ilé kéwù yẹn lẹ̀ bàbá yẹn mo fọlọ́ múra sí kò tó ẹsẹ̀ bàtà bàbá Mudu Markaz ní bàbá tó kú yẹn tí ń jí àánú sàárè yẹn tó bá àgbákò ibùkún dé bánu sàárè lọ́wọ́ báyìí tó gbé bó ṣe fi àfọ̀ṣẹ gbowó lọ́wọ́ àwọn lágbáwá òun ló jókòó sákòlù Tìjàníyà ló fi sọ pé ní tíra kan lòun rí tíra tó dá sí pé ní ọmọ tẹ̀mú yídí kò gbọdọ̀ gbé jáde kónú Tìjàníyà ṣùgbọ́n torí ìjẹkújẹ olè bí ṣe ń gbà wọn lágbáwá ló jókòó sákòlù Tìjàníyà ló fi sọ pé òun ò ṣe Tìjàníyà mọ́ ọwọ́ gbọ́wọ́n títí tí ọba yẹn fi kú ó ronú kú ni o torí ọmọ rẹ̀ tí mẹ́rin lu èbó òun máa ń sọ ó ní bàbá àwọn ronú kú ni ó ní máa ronú bí i nítorí fi kalẹ̀ yìí àtàní òmòjútó wọ́n ti sọ wípé wà inna Allaha la yahdi al-qawma adh-dhalimin alábòsí Ọlọ́run ní fi wọ́n mọ̀nà ní òní kí ọba yọ mọ̀nà kọ̀dà sọ́rọ̀ ẹ̀sìn kankan rí tí wọ́n bá bí fọ̀rọ̀ yàrá ìyànà sọ́ra tí ń bẹ nílé kéwù yẹn tọ́jà mùdúrú lé kéwù yẹn tí wọ́n bá bí dá ẹni kọ́ dájọ́ Abubakar níbẹ̀ nùkòtò Abubakar níbẹ̀ nùkòtò tí wọ́n bá bí fọ̀rọ̀ yàrá bàbá rẹ̀ dá tó bàbá rẹ̀ dáwọ́ ẹjọ́ bẹ́ẹ̀ yìí bọ̀dà Abubakar níbẹ̀ nùkòtò èyí ọmọ náà kíbùlà àdínà ní ọmọ lórí burúkú yìí tá a ti kìlọ̀ fún wọn tó dá sí pé ní dayé rú ni ara ọmọ lẹ́yìn ṣẹ́kíù ṣítù òun ni sẹ́kẹ́gbà ní sẹ́hùn ara ọmọ lẹ́yìn ṣẹ́kíù ṣítù ni ọmọ náà kíbùlà àdínà yẹn so wọ́n sì ń rí tí ń darẹ̀ òun pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe kankan náà jọ ni wọ́n wàláì lọ́mọ náà tó gbé àwọn ọmọlé kéwù yẹn wọ́n yẹn produce ọmọ tó dá ń bẹ́ ọmọ lórí burúkú náà produce so tẹ́ bá wo ọmọ yẹn òun gbẹ́ nínú ọ wà ní ibi tó wà láàbùrọ̀dù ibi tó wà pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe kankan náà jọ ni wọ́n àwọn oníṣẹ̀ṣe ń dalẹ̀ Yorùbá lọ́tà abroad òun náà ń da àwùjọ àwọn àfáàwù ń jẹ́ Boko Haram lọ́mọ náà kíbùlà àdínà yìí tí bàbá rẹ̀ òun jálàbí bàbá tí bàbá rẹ̀ fi kú o jálàbí olórí burúkú bàbá rẹ̀ ń ṣe tó dá sí pé ní kódà yín tó máa ń gbé hàn kí lọ fáwọn èèyàn lọ́jà ni o lọ́mọ òfò ń o tí ń bú gbogbo Markazi ayé ní bú o ní sẹ́pẹ̀ fún wọn o ní sẹ́pẹ̀ fún bàbá Mudu Markazi o ẹ̀wá ní kàtàkà máa wòran gbogbo ọtọ́ bá sọ pé tèmi pọ̀ jù pẹ̀lú ògbọ́n tó bá bí gba ọmọ wàá fọwọ́ ara rẹ̀ gbé wọn sí ni nítorí pé ní èèyàn lè sẹ́pẹ̀ fún akámọ̀ wòran kò sọ́mọ Markazi tó ọmọ lórí burúkú tí ó sẹ́pẹ̀ fún bí ṣe ń sẹ́pẹ̀ fún ní sẹ́pẹ̀ fún bàbá Mudu Markazi ẹ̀wá ní kàtàkà máa wò yíran ìlú Ìbàdàn tí ń dàrú gudugudu tí ìlú Ìbàdàn ní sinmi wàláhì àwọn ọmọ lẹ́kẹ́ bàbá olórí burúkú tó dá lẹ́kẹ́ wúlì kalẹ̀ òun ní mẹ́mẹ́ tó ní lẹ́kẹ́ tọ́jú wèrè wọn tó ti wo wèrè wọn ibẹ̀ ni o sẹ́fẹ́ sọ pé ẹnì kíkà òjò Ìsìlámù ní sinmi ni lágbára Ọlọ́run ẹ̀ ní sinmi gbogbo wa àfáà mùnáfìkì tọ́mọ sọ pé ní wàláhì tàláhì ẹ̀jẹ̀ kí wọ́n jẹ́ ká òjò Ìsìlámù ní sinmi àwọn olórí burúkú ìtakò òkó mọ́ o ìkómọ tí wàá fà yín lọ yìí o tí wàá Mudu Markazi tí wọ́n gbìyànjú àti dáàbò bò pé tọ́ ogún àwọn àgbàlagbà lélẹ́yìí kì í ṣe pàrọ̀ pé wọ́n bú sàbẹ̀ wọn bú sàbẹ̀ kọ́ ni ọmọ olórí burúkú ń jà sí o bọ́dà sàbẹ̀ tí wọ́n ń sọ yìí Usaimin malun ẹni èpè Usaimin tọ́ba máa ń tọ́ sọ fún sàbẹ̀ síbẹ̀ ọmọ ó ní sàbẹ̀ o ó ní ọ̀dọ́kọ onísìnà olórí burúkú mẹ́lá ni àwọn sàbẹ̀ òun ò bú sàbẹ̀ ń tiẹ̀ ó ní olè jàǹdùkú àwọn sàbẹ̀ ni ó ní ọ̀mùtí paraku ọ̀mùtí tí mutí ó ní àwọn sàbẹ̀ ni àfàwà Abdulwasi sáàbù akínyìn ó ní ọ̀mùtí burúkú ara àwọn sàbẹ̀ lọ́wà ó tún ṣetán ó ní tọ̀ ó ní àwọn kèfèrí páàlì ó ní àwọn sàbẹ̀ ó ní ara sàbẹ̀ lọ́wà Usaimin lọ sọ bẹ́ẹ̀ sáyé Usaimin ọ̀dà níwọ̀n ọmọ nàkíbù sọ fún àfáà yín Nasara tó dílé kéwu tí ń wèrè ń nìbàdàn bí léèrè pé kọ́ dájọ́ Usaimin tí àwọn sàbẹ̀ tí wọ́n wà nábì ìrántí bí fi pa nábì kú tí olórí làwọn sàbẹ̀ lẹ́yìn sọ fún bàbá yín tí ń bẹ́ẹ̀ tọ́jà mùdírù lé kí ó tẹ́tí wo wèrè ń Nasara ń bí léèrè wípé ṣé lóòótọ́ ni bí pa nábì kú kọ́ dájọ́ rẹ̀ tí ọba dájọ́ yẹn kò ní dá fún bàbá ẹnu sàárè kò ní dá fún bàbá ẹnu sàárè èmi tí mo sọ bẹ́ẹ̀ ni mo lẹ̀ sí mọ̀tẹ́ ìlókun lọ́rùn àwọn àdàbí tí wọ́n nífàlẹ́ kan náà wọ́n mọ̀ pé ní àwọn erin ni ìwé dàbòrà wọ́n sàpadà ní síbáwọn lẹ́sọ di ọ̀rẹ́ mùlẹ̀ yín nísìnyún àwọn àdàbí mọ̀ pé kọ̀ọ̀rọ̀ wọ́n mọ̀ pé ní Markazi ṣe fi hàn lè dojú ìjà kọ̀ àfáà yín tí ò lórí pa kankan tọ́já sí pé ní lẹ́yìn kan lọ jáde Saudi sọ ń tọ́ dá sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn sọ ń tọ́ dá sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn kó tó di kókú kó sì mú tíra rẹ̀ tó ṣe jáde pé tíra ẹ̀yọ̀ kan tí àfáà ìlérí burúkú tó nílé kéwú tí wọ́n wèrè níbàdàn yẹn tọ́ dá kalẹ̀ tọ́já sí pé ní olùlábàá jìbìtì tó fi kú ni ọgbọ̀n lábàá gbàgbàgbàgbàgbà tí tó fi kú ṣé o lè bẹ́ẹ̀ wájú Ọlọ́run o lè sàkáǹtì wájú Ọlọ́run kọ́ bọ́ lẹ́yìn ọmọ lékè ọmọ lórí burúkú tẹ́ ń dàrú yìí tẹ́ dìbò kó ara mú kalẹ̀ yìí ọ̀rọ̀ yín ọ̀gbà káfáyà fún yín ó ní ìdíkà ká tó àṣírí yín sáyé kí gbogbo ayé ọmọ pé lérí ibú ni ẹ̀yin mọ̀lúwùnù burúkú yìí tẹ́ wá da òjò Ìsìlámù rú ìgbà tẹ́ ẹ dé náà táfà yín tó gbé ideology Wàhábì olórí burúkú dé lórí pé ilẹ̀ Yorùbá ò ní sinmi mọ́ lórí pé ní gbogbo Ìsìlámù wọ́n lé mú sí Ìsìlámù ni wọ́n lé mú sí Ìsìlámù ilẹ̀ Yorùbá ni ọmọ ilẹ̀ Yorùbá làwà à ní lajú kalẹ̀ kẹ́ ẹ fi ó kọ súnà orí ibú táfà yín tọ́lọ́gba ideology Wàhábì apààyàn Boko Haram wa káwò yín ràn ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn ẹ fura sí o òdùnú lásán fún yín o ibi tí Boko Haram wà nù tẹ́ bá wá Boko Haram ilé kí ó tí ń produce Boko Haram ni wọ́n o ṣe bá gbogbo tí ń dàlú Ìbàdàn rú àwọn olórí burúkú ọmọ ilé kéwì ni o ọmọ ilé kéwì táfà wọn sọ ilé kéwì wọn ní ó kọ wèrè ni o lédè èbó tó tí èbó bá sọ pé mad ẹni tó ti ya wèrè ni jẹ́bẹ̀ so ìlú Ìbàdàn tẹ́ ẹ̀ bá mójútó àgbákò tí wọ́n kó bá yín ẹ ló gbogbo àwọn tẹ́ ń dàlú Ìbàdàn rú náà àwọn bíi mẹ́rin àbí márùn ni wọ́n ilé kéwì olórí burúkú wọn ti jáde ìgbà tí ájímù ìdí nàjà níbẹ̀ lòkú rọ̀yìn mọ̀húláù táwọn ọmọ sọ pé àwọn òṣòkú ara àwọn ọmọlékéwú olè àwọn ọmọlékéwú wèrè yìí káfà wọn wo wèrè ń àwọn ní ọlọgbó lọ́wọ́ ìjọba ẹni yẹn gbowó tẹ́wọ́ lọ sùn sí hòtẹ́ẹ̀lì ni tí lọ gbé àwọn aṣẹ́wó lóòtẹ́ẹ̀lì sẹ́ni pé olórí burúkú làwọn ọmọ yìí èyí ìnà kíwìlà àdínẹ́yàn olórí burúkú ó rí kọ̀sọ̀rọ̀ àfa àwọn nísìnyí yóò sì sí ilé káàkiri yìí ó náà tó jẹ́ mùdírù nàṣọ́rà tí mójútó lé kéwú tí wọ́n wèrè mbàdàn yìí torí pé ní ẹni tára rẹ̀ ọ̀yà lára àwọn òṣìṣẹ́ wọn
wọ́n febi pákú títí tẹ́niyẹn fi ráre kú ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ẹbí ẹni àbọ́mọ rẹ̀ òun ní jáde nísìn ní sọ fún ẹgbẹ́ ní òun ọba yín wọ kódà tó fi déwájú ọlọ́run ọba yín wọ ẹ wo àwọn ọ̀bàyé jẹ́ àwọn olè tí wọ́n fowó kọ súnmọ́ lu àwọn yẹn jìbìtì èyí ọmọ tó bẹ̀rẹ̀ nínú kíbùlà gbìnà nìyẹn ọmọ tó já sí pé ní bàbá rẹ̀ eléri burúkú eléégún ni bàbá rẹ̀ eléégún tí ń gbégún gidi ńbàdàn ìwọ lọ́wọ́ adé lọ sọ pé ní ó gbógun ti Markaz kò ní dá fún kò ní dá fáfá rẹ̀ tó kọ́ ń kéwù tó sọ pé ọmọ fi kéwù rẹ̀ dàrú kò ní dá fún kò ní yẹ lágbára ọlọ́run lọ́lá àlùbáríkà ìfẹ́ ẹ̀jẹ̀ kílẹ̀ yorùbá nísìnyí ẹ̀ ń dojú ti Islam sọ fáfá rẹ̀ tí wọ́n bá bí bàbá ńlá kú bàbá rẹ̀ dá tó wà nù sàárè tó dálé kí ó tí mo wèrè kalẹ̀ wọn sọ pé kọ́ dájọ́ pé ní ànábì fẹ́ Aisha lọ́mọdún 6 ó sì ń bá a sùn lọ́mọdún 7 tí wọ́n bá bí fúrọ̀ yàrá ìyá àfáà rẹ̀ dá mùdírù tó ní kí ó tí mo wèrè tí tọ́jú lé àti àfáà rẹ̀ tó dálé kí ó tí mo wèrè kalẹ̀ wọn sọ pé kọ́ dákọ̀ díà rẹ̀ tí wọ́n bá bí fúrọ̀ yàrá ìyá rẹ̀ dá fúrọ̀ yàrá ìyá bá rẹ̀ tí ń bẹnu sàárè yẹn tí wọ́n bá bí dá kọ́ dájọ́ kọ̀ díà yẹn kọ́ wá dájọ́ kọ̀ díà wípé sí lóòótọ́ ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ó rèé sọ pé kọ́ dájọ́ rẹ̀ tó gbé kọ̀ dájọ́ ẹ̀sìn wọ́n lọ gbá Saudi lójú náà wọ́n gbowó Saudi ni bàbá yẹn ọ̀nà tó fi hàn wọ́n nù òun náà ni ìwọ ọmọ lórí burúkú ìtọ́gbà ẹ̀ náà kíbla gbìnàmì tọ́jà láti lè kí ó tẹ́ tí mo wèrè ń bàdàn yẹn òun náà ni ìwọ náà padà gbẹ́sẹ̀ lé tọ́wá lọ bọ́ sábẹ́ súnà wọ́n bú sàbẹ́ jẹ́ gẹ́gẹ́ ànájọ́ lọ́njọ́ lè ṣe mistake who is sàbẹ́ Abu Hurairah tọ́já sí pé òkúrọ́ làbú Hurairah ṣé bí ìyàwó Aisha lọ sọ bẹ́ẹ̀ rọ́jà láwa náà ó ní òkúrọ́ burúkú Abu Hurairah dákọ̀ díẹ̀ pé tọ̀ ìwọ tó bá yàwó rẹ̀ sùn so nínú àwẹ̀ ó wá di wípé ní ọgbàgbé sùn lọ ilẹ̀ fi mọ́ ọ̀wà wẹ̀ jẹ́nẹ́bà tí ilẹ̀ fi mọ́ ó ní àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ wọ́n lọ gbé bá ìyàwó Aisha láwọn tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu Abu Hurairah láwọn tí ilé burúkú tán dìfẹ́ǹdì nù tán sọ pé ní màásùmù ni wọ́n pé wọn ò ní mistake kankan o so wọ́n tán lọ gbé bá ìyàwó Aisha rọ́jà lánà ìyàwó Aisha wọn sọ pé ní ó ní òkúrọ́ burúkú Abu Hurairah afáwọn Salawudeen Kẹ́hìndé ọlá afá náà ìgbẹ́ ní òkúrọ́ burúkú ni Abu Hurairah ìyàwó Aisha lọ sọ bẹ́ẹ̀ ó ní òkúrọ́ ni oníkàdàbà Abu Hurairah ó ní òkúrọ́ ni Ànábì dẹ̀ sọ pé ní man kadhaba alayya muta'ammidan falyatabawwa' maq'adahu fin nar aw minan nar Ànábì ní tó bá mọ̀mọ́ fojúlẹ̀ tọparọ́ mọ̀ wọn Ànábì gẹ́gẹ́ bí Abu Hurairah ṣe fojúlẹ̀ tọparọ́ mọ̀ Ànábì ní kúrò ẹ̀mí ẹ̀kọ́ lọ wá àyè rẹ̀ nù ná so òun ni wọ́n sọ fún yín pé tọ̀ àwọn sàbẹ̀ ìwọ̀n ṣe màásùn wọn ní mísẹ́kì ṣé pọ́ńtìs tọ́sẹ̀lẹ̀ tí wọ́n ṣe fún ṣe náà lì sọ fún ṣé Khalifa wa gbágbá ọlọ́jà rí yín pẹ́ pọ́ńtìs tọ́sẹ̀lẹ̀ láàrin ṣe náà lì àtàwọn sàbẹ̀ tó kù sọ́bẹ̀ dájọ́ rẹ̀ àwọn onípa ṣe náà lì sáwọn sàbẹ̀ kọ́ni ọlọ́run sọ pé ní man qatala mu'minan muta'ammidan fajaza'uhu jahannam khalidina fiha abadan wa ghadiba Allahu alayhi wa la'anahu ọlọ́run ní ẹni tó bá mọ̀ọ́mọ̀ tó pààyàn àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ tí wọ́n pa ṣe náà lì ṣé sàbẹ̀ kọ́ni wọn mọ̀ ń bí ọlẹ́rẹ̀ ni wọn nà kíbla gbẹ̀mẹ̀ lórí burúkú yìí àmọ́ wọ́n rẹ̀ kọ́ máa fa aṣọ ara bàbá tí wáyà kọ́ máa fa aṣọ ara ṣe kádàmù ya kọ́ máa fa aṣọ ara bàbá múdú mẹ́ta káàmọ́ wọ́n rẹ̀ sọ pé wọ́n dájọ́ sọ pé wọ́n bí àfáà rẹ̀ dá bàbá ńlá kú bàbá àfáà rẹ̀ tó kú mẹ́ta rẹ̀ tí wọ́n bí dá sọ wípé ní kọ́ dájọ́ àwọn tí wọ́n pa sí náà lì sàbẹ̀ kọ́ ni wọ́n ṣé olórí làwọn sàbẹ̀ lẹ́yìn àwọn tí wọ́n pa ọmọ máa nẹ́ Muhammad sallallahu alaihi wasallam Hussein sàbẹ̀ kọ́ ni wọ́n sàbẹ̀ ọ̀wọ́ náà sàbẹ̀ òsèkìní yóò wọ iná tààrà bá àfáà yín olórí burúkú yẹn ló ṣe wọ náà pẹ̀lú owó Saudi tọ́lọ gbà tọ́lọ lu àwọn Saudi jìbìtì yẹn kò lè bọ́ mẹ́ níjọ́ bí nàìjíríà àfikọ́sà kan tiẹ̀ kò tó kó pé yọ̀ bọ̀ ọlọ́run sọ pé ní owó tòun ọlọ́run owó tẹ gbà nítorí tọ́lọ́run ṣé kò máa lu àfọ́sẹ́ lọ fún gbówó láwọn lábáwá ni ṣé bóun ló dí tennis làásìrì yín tú yìí owó Saudi yẹn ló dí làásìrì yín tú yìí afáwa Abdulrahim ọmọ borí owó akínyín so ṣé bí owó Saudi yẹn ni ò sí mọ́ ló di pé ní àṣírí yín tú nílé kéwú yín máa sọ pé ní kẹgbẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ sẹ́bí láì torí agbára yín ọ̀ká mọ́ ilé kéwú tẹ́tẹ́tẹ́tẹ́ produce àwọn Boko Haram nílẹ̀ Yorùbá tẹ́ndà lẹ̀ Yorùbá rú báwọn afá lọ bí súná ẹni rárá wọ́n wọ́ná bí wọ́n lọ bí òkú ẹni wọ́n wọ́ná bí wọ́n ṣe wàlímà ẹni wọ́n wọ́ná bí wọ́n rẹ́rìn wọ́n wọ́ná lẹ́yìn màlúwùnù tẹ́ dé tẹ́ wá dalẹ̀ Yorùbá rú ẹ dalẹ̀ Yorùbá rú gan o a sì gbọdọ̀ wòyìn ìránkẹ́ bà nǹkan jẹ́ ló jẹ́ kájẹ́ ibi sẹ́mi jáde sọ lójoojúmọ́ ní wọn kí bùlà dínà lórí burúkú yìí kẹ́ má ra wẹ́ẹ̀bẹ̀ kankan afáwa Abdulwasi Sadu ọlọ́jà rí yín pẹ́ torí a ti kìlọ̀ fáwọn eléré burúkú yìí jìnnàjìnnà dù pé nítọ̀ ẹ mú ajá yín so ẹni tó bá lè búra ìbúyàn kí ni bá ti àáfàá yín kó tó di pé ó kú pẹ̀lú owó Saudi tó gbà wọn kí ni bá ti rẹ̀ nú ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn wọn lọ darí ìdájọ́ ẹ̀sìn bá darí kẹ́kẹ́ wá sọ lẹ́yìn kó produce àwọn Boko Haram torí pé ilé kéwù yẹn òun ni kọ́nù ṣètọ́n afáwa Ibrahim Àkànwó ọlọ́jà rí yín pẹ́ afá dáadáa Hakeem Muhammad Akinyin so ẹ lọ wo ilé kéwù yẹn kẹwò yí pé ní kọ́nù ṣètọ́n táì nẹ́bí sọ òun ilé kéwù yẹn nínú hadith Ànábì jókòó Ànábì sọ wípé ní tó bá dìgbẹ̀yìn ayé ìgbà tánàbí ṣàdúrà fún Yaman ó ṣàdúrà fún Yaman ó ṣàdúrà fún àwọn olùtókù wọ́n ní kó ṣàdúrà fún Najidi Ànábì ní òun ṣàdúrà fún Najidi lẹ́ẹ̀kìní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta Ànábì wá ní níbẹ̀ yẹn ní Najidi yẹn ibẹ̀ ni kọ́rùnù ṣètọ́nù ti jáde kọ́rùnù ṣètọ́nù yẹn wá ní Muhammad bin Abdul Wahab an-Najidi Muhammad Wahab àwọn wàhábí yẹn lérí burúkú ibi kọ́rùnù ṣètọ́nù tí wọ́n ti jáde nu ní Najidi ìwò ṣètọ́nù ṣọ́wà dayeru òun làáfà ìlérí burúkú yìí tó ti kú yìí tí ń bẹnu sàárè tí ń jẹ ìyà lọ́wọ́ yìí afá Ibrahim Àkànwó torí pé ẹni tó bá jẹ́wọ́ haram ideology wọn lọ́lọ́ bọ́rọ̀ wa ló fi dálé kéwù wèrè ń kalẹ̀ ni wọ́n fi ń da ìlú rú nílùú Ìbàdàn
náà fi ń dàlú nílùú Ìbàdàn nílùú Ìbàdàn fi ní sinmi lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà dáadáa tí ń bẹ nílùú Ìbàdàn àwọn àfáà ìléríire gẹ́gẹ́ bí àwọn bàbá wa imam fún ìlú Ìbàdàn àdámọ́lá ayátawàdà ọ̀làtọ̀ bàbá dáadáa àwọn ìyẹn ni òjè kí àwọn olórí burúkú yìí kí wọ́n rẹ́sẹ̀ wálẹ̀ tí wọ́n ti fẹ́ gbàjọba wọ́n fẹ́ gbàjọba kí wọ́n establish ìjọba Boko Haram ìjọba Wahabi Najidi láti máa pààyàn ẹ gbogbo fatiwa pààyàn ni tí wọ́n bá bí fọ̀rọ̀ yàrá yà àfáà rẹ̀ dáa Nasọ́ra tí tó dilé kéwu tẹ́tí wo wèrè tí wọ́n bá bí fọ̀rọ̀ yàrá yà sọ pé kọ́ dájọ́ yí pé ní pípa kọ́ dájọ́ rẹ̀ àlẹ́bìyàn tó bá fẹ̀sìn rẹ̀ lẹ̀ kí wọ́n pa tí wọ́n bá bí baba ńlá baba rẹ̀ dánú sáré kọ́ dájọ́ tí wọ́n bá bí baba ńlá kú baba rẹ̀ dá kọ́ dá ẹjọ́ yẹn ìpẹ́tọ̀ àlẹ́bì ní ẹni tó bá fẹ̀sìn rẹ̀ lẹ̀ o ẹ̀ pa tí wọ́n bá bí Nasọ́ra tó dilé kéwu tẹ́tí wo wèrè tí wọ́n bá bí dá ẹni kọ́ dájọ́ bọ́dà ebi pa ànábì kú ànábì jẹ gbèsè kú ṣé olóríire làwọn sàábé tí wọ́n wo ànábì yẹn tẹ́bi fi pa kú olóríire làwọn sàábé tí wọ́n wo ànábì yẹn tó fi jẹ gbèsè kú òun ni wọ́n sọ wípé ní bàbá mi ẹ tún àwọn àdìsí yìí ṣe síláṣí ní títú tí wọ́n bá bí fọ̀rọ̀ yàrá ya bàbá yìí dá tó jẹ́ mùdírù Nasọ́ra tó ti lè kí tí wọ́n wèrè mu ẹni kọ́ dákọ̀ díyá wípé nítọ̀ àwọn ẹlẹ́bọ tí wọ́n gbógun ti Islam yìí tí wọ́n yẹ̀yẹ́ Islam lójú méjèèjì yìí pẹ̀lú àdìsí eré ibú tẹ́ ẹ̀kọ́ kalẹ̀ wọn tí ò ṣe déédé pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam tá à ń sọ fún yín ní gbogbo ìgbà tẹ́lẹ̀ ní gbọ́ téèyàn ọmọ nàìjíríà nàìjíríà tó já sí pé ní bàbá rẹ̀ yẹn ti fi abẹ́ jóná ọmọ òfò àdánù tí ń bayé jẹ́ ẹni kí wọ́n dákọ̀ dọ́yà wọ́n dákọ̀ díyà pípa kí wọ́n dá ọ̀tọ̀ ní tí Kùránì sọ ọ̀tọ̀ ní tí àdìsí olórí burúkú yín tẹ́ gbéga kìí sọ wọ́n tẹ̀sọ̀ pé gbogbo àdìsí wa tako Kùránì à nílò ẹ wá ń forí burúkú ẹ̀ fi ń sayọ̀yọ̀ torí owó ẹ̀yin mọ̀lúkú nà olórí burúkú ẹni òfò àdánù yìí tẹ́ wá dé tílẹ̀ ìbò ní sinmi mọ́ ẹni tó bá ti wá jáde sí yín wọ́n ní wàhálà ìtàlẹ́sìn bíi ha wàhálà ìmọ̀jẹ̀ kó wọ́n mi ha wàhálà ìwọ́n dà sọ́mọ́dà ọjọ́ ìsìlámù ìwọ lọ́gbọ́n tọ́sọ mo fi ọlọ́run tí mi sì mi búra àáfàá yín tó kú yẹn tó nílé tó tí mo wèrè nígbàdàn yẹn kò tó bàtà ẹsẹ̀ bàbá mùdùmọ̀ káàtì má gbèsè kádàm rárá àáfàá yín tó nílé ké wèrè nígbàdàn ké wèrè sílẹ̀ nígbàdàn nígbàdàn ké wèrè sílẹ̀ nígbàdàn wàláhì tàlẹ́ fẹ́mi láì kéé ṣe ṣé òzùgbùlù lọ bọ̀lọ̀ lẹ́gbẹ̀rẹ̀ ẹni tó bá fi kọ̀mpíà ṣé òzùgbùlù eléyìí búrò ń tàn ní ṣé òzùgbùlù rahimahullah radiyallahu ta'ala anhu fáà ṣe kádàm ìwọ tó bá gbé ṣé òzùgbùlù sẹ́gbẹ̀ẹ́ àáfàá tó nílé ké wèrè tẹ́tí mo wèrè nígbàdàn eléyìí bú ẹ̀dá ni ọ ṣé bàbá àwọn gbọ́dọ̀ dún ní ẹsẹ̀ bàtà ṣé òzùgbùlù ṣé bá ṣe pé ní àwọn ọmọ kí ṣé òzùgbùlù tí wọ́n mọ iṣẹ́ òzùgbùlù tí wọ́n mọ iṣẹ́ òzùgbùlù láàmú ẹgbẹ́ bàbá ilé burúkú tọ́lọ jalè tí ń jalè ní Saudi láàmú ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ kádàm ṣé olórí èèyàn kan gbọ́dọ̀ gbé bàbá yẹn sẹ́gbẹ̀ẹ́ ṣé òzùgbùlù gbogbo nǹkan ṣé òzùgbùlù fi jùlọ nínú ayé tàwa yìí ní tí ojú rí ni o kì í ṣe pé bóyá ń tọ́ pamọ́ o níbi mímọ̀ kí n bàbá yẹn tẹ̀ mọ́ nù mọ̀ gan kó ìgbókù ṣé nítorí kó lè bá jalè ní Saudi ló fi sọ pé òun ṣe tìjà ní àná ṣé òzùgbùlù baharul ilmi mímọ̀ tọ́já sí pé ní lẹ́yìn ṣé kádàm kò sí àfààní tó tún ní màbí ṣé òzùgbùlù tíra kakọ tíra sí àfààní tí ò ní màkọ́là gangan màkọ́là táwọn ọmọ kéèké máa ń kọ́ níjọ wà nímọ̀ kẹrẹ́lá rẹ̀ sí lẹ́sẹ̀ lára asálàm kíníkà táwọn kéèké ọmọ kọ́ àfààní ò ní tọ́já lé kí ó tẹ́tí wo wèrè lẹ́ Ìbàdàn gbogbo ẹ̀yin Ìbàdàn à ń sọ fún yín eléyìí burúkú Boko Haram nílé kéwìn o àwọn ideology Boko Haram ní o headquarter ibi Boko Haram wà nílé kéwìn tẹ́tí wo wèrè wọn so ẹ wà máa fi ru bàbá tọ́já sí pé ní òpè ní jáfìlú murakab ẹ máa fi kọ̀ǹpìà bàbá mudu murakab kò tó bàtẹ́sẹ̀ bàbá mudu murakab ìdájọ́ ẹ̀sìn tí bàbá mudu murakab ti dá tá a bá dá sọ́nà ọgọ́rùn-ún bàbá tó nílé kéwìn wèrè yìí kájẹ̀ mọ́sọ̀ ti mùdírù Nasọ́ra tó di ilé kéwìn yẹn mú wà lẹ́sìn mọ́bí láì kí ni mo ti ẹ̀ sọ gan-an kọ̀díyà kan tó ti sí bàbá mudu murakab bá dá wọn ò bí fúnra yàrá yà àfáà yìí náà kọ̀dà níwọ̀n nàkí làgbọ́n mi mú dájọ́ ẹ̀sìn kan tí àfáà yín dá kó tó di pé ó kú kó tó di pé ó fọ ọmọ lálà sílẹ̀ ọmọ lórí ibú tí ń dẹ̀sẹ̀ Ọlọ́run rú tó sọ wípé ní ìgbà tó fi wà ń káyò òbúkọ ni gbogbo obìnrin ayé ní mẹ́lẹ́ káàkiri sọ pé kọ́ wá fi Kùránì kọ́ jáde kó fi Kùránì Ọlọ́run búra gẹ́gẹ́ bí o ṣe máa pariwo mùbáhálà ìwọ nàkí làgbọ́n mi yí pé kí mùdírù Nasọ́ra tó di ilé kéwìn mú kọ́ wá fi Kùránì Ọlọ́run búra tí ọba ní jìbìtì ó lè sẹ́mi náà ní EFCC nílé káàkiri nísìnyí tó já sí pé ẹ ní ojú ti rárá ẹ lójú ti kọ́bọ̀ so EFCC nílé káàkiri pẹ̀lú jìbìtì orí ibú tí ń lù káàkiri ó rí jìbìtì eléyìí sọ àlùfáà sọ pé wala ta'kulu amwalakum bainakum bil batil ẹ má jẹ́wọ́ ara yín jẹkújẹ ẹ ń tẹ́ jẹ́wọ́ rẹ̀ tí mùdírù Nasọ́ra tó di ilé kéwìn tó ti ń wo wèrè tó dì mú yẹn ẹni tó jẹ́wọ́ rẹ̀ tó ń tọ́ fi wàhálà rẹ̀ kú lọ fítù àwọn opó rẹ̀ ń bẹ́lẹ̀ kò fún wọn lọ́wọ́ mọ́ ọmọ ẹ̀yẹn lọ́sọ pé wọ́n gbé kéèsì dìde lórí ó rí lẹ́yìn yanjú so tí wọ́n bá bí fọ̀rọ̀ yàrá ìyá àfáà rẹ̀ dáa ètò ti kú nínú sàárè àti tó di ilé kéwìn tó ní ẹ̀ tó dì mú yẹn sọ pé kí wọ́n dákọ̀ di abẹ́ àbákà níbẹ̀ nùkòtò àbákà níbẹ̀ nùkòtò tí wọ́n bá bí dá wọ́n challenge àfáà náà wọ́n challenge ọ̀nà kíbla gbìnàmì àti gbogbo ọmọlé kéwìn tó jáde níbi tí mo wèrè yìí gbogbo ọmọlé kéwìn káàkiri gbogbo àgbáńlá ayé ẹ sọ fún àfáà yín mùdírù yín tó di ilé kéwìn yẹn mú yẹn ní pé ní kọ́ dákọ̀ di àbákà níbẹ̀ nùkòtò àbákà níbẹ̀ nùkòtò tí wọ́n bá bí fọ̀rọ̀ bàbá ńlá bàbá tó kú nínú sàárè dá ẹni kọ́ dá tí wọ́n bá bí dá ẹni kọ́ dákọ̀ di àwọn kọ́ jáde síta kọ́ sọ pé nítọ̀ àbákà níbẹ̀ nùkòtò pẹ̀lú ẹ̀rí tí ò ní lọ wo wọ́n lé lẹ̀ moko kó mú àyà Kùránì kó fi báàkì ẹ̀ tọ́jú àbákà níbẹ̀ nùkòtò àbákà tó ti wà nínú ẹ̀sìn kí lẹ́yìn Salim lẹ́yìn ọmọ òfò burúkú tẹ́ dé tẹ́ wá dá òjò Islam dogmatic belief tó gbé tí wọ́n rọ sáfà yín lọ́pọlọ àfọ̀sẹ́ ló kún ọpọlọ rẹ̀ àtàwọn ọ̀fọ̀ tó ní agbára ní fún ọlọ́bó lọ Saudi ẹ̀yin ẹ jáde ẹ búra ló kọ Ọlọ́run pé àfáàyàn òfògbò Saudi
àfáà tó lé tó tẹ́ tí mo wèrè mbàdàn ẹni kó káwọn ọmọ rẹ̀ jáde kí wọ́n búra wípé tọ̀ káwọn ṣe òfò bómi ọkọ̀ sí ń ṣe wípé bàbá àwọn kò fogun gbowó lọ́wọ́ Saudi àfáà Ibrahim Akànwó àfáà wa sáàdù ọlọ́jà yín pẹ́ kí wọ́n jáde kí wọ́n búra sí lẹ́yìn olórí burúkú tẹ́sọ́ bẹ́ẹ̀ ní jẹ́ kí Islam ní sinmi Islam ilẹ̀ Yorùbá báwo ni mẹ́gà wọ́n ń tẹ́ àti tó Islam pé tọ̀ Islam ìlà yóò ẹ jẹ́ ká tẹ̀lé Al-Qur'ani o ẹ̀yin rárá wàá bìnrin jílẹ̀ tẹ̀lé lẹ́yìn tánàbí ti ṣépè fún èpè ànábì níjà yín o ló jẹ́ kí lékéwú yín ọmọ bàjẹ́ o ilé kéwú yín fi di ilé kéwú òfo torí àfáà kan ìdálé kéwú lẹ̀ káàtùbọ̀ tán lé kéwú yorùbá láfààrẹ àfọ̀ olóríire ẹ̀sọ́ lé kéwú tọ́já sí wípé ní àfáà rẹ̀ lọ́tán tọ́já sílẹ̀ lọ́tán àwọn ẹran ní sunú ẹ̀ ṣé gbogbo ẹ̀rọ ìlú social media táwọn ọmọ bàbá yẹn kan tí wọ́n fídíò rẹ̀ tán fi hàn gbogbo ayé pẹ̀lú adúlówó tẹ̀gbà lọ́wọ́ Saudi sẹ́ni bọ́m̀bẹ́ ẹ gbogbo ní òtí káwọn àlífà wọn ní àlùbáríkà èyí nàṣọ́ra tí mẹ́mẹ́ nàṣọ́ra tó di àyẹ̀yẹ́ mú yẹn ní òfin ní àlùbáríkà ní òfin gbogbo ọmọ bàbá wọn kankan wọ́n ní wá dá conference tí bàbá yín lọ mùtámọ̀ tí bàbá yín lọ ẹ̀dá kọ rẹ̀ lẹ́yìn kan lọ gbowó Saudi kó gbé àfọ̀sẹ́ tó gbóná kó gbé lọ́kọ́ lọ gbowó Saudi ntọ́ sọ wọn àti èyí alágbàkò olùkọ́ àgbàkò ti ìlú wo yìí òun lọ sọ wẹ́dọ̀ rẹ̀ ntọ́ sọ wẹ́dọ̀ rẹ̀ nu o torí pé ní olùkọ́ àgbàkò yìí òun náà mọ olórí burúkú ogun ojúbọ̀rọ̀ sí gbowó Saudi ṣé ojúbọ̀rọ̀ sí gbowó Saudi ṣé Saudi wá gbọ́dọ̀ pé kọ́ máa fún yín ládùúgbò owó bá lẹ́yìn olè burúkú yìí tẹ́ ẹ̀dọ́kọ súnà bojú tẹ́ fi ń bàlú jẹ́ bọ́dà eléyìí báyìí záùkù lélẹ́yìí ìtọ́ ò taste lásán lélẹ́yìí mo túbọ̀ àtàlẹ́ lọ́yẹ̀ kí n ti ṣe fídíò yìí ṣùgbọ́n láyé pé ní mo rí pé ní akin tó di pé mo gbọ́ fídíò Nakeem Al-Ghanem yìí ó ti bọ́ sí létà wà mo rí àwọn afáwà tí wọ́n jáde kódà èyí tí mo sọ kọjá tí mo fi kìlọ̀ yẹn àwọn èèyàn wọ́n fura sí mi wọ́n ní àbáfáà ti gbàbọ̀dé ni mo ní rárá o ń gbàbọ̀dé o mo dúró kan pé ẹ ní dékẹ́ hánà fún bàbá wa èyí ìwọ tó mọ̀ sọ pé àfáà ìdá yìí kí lọ́kàn tiẹ̀ ń bẹ́ ó ti bú bàbá rẹ ìwọ lọ́mọ o ó ti bú bàbá rẹ ó ti láni bàbá rẹ o ó ti hánà fún bàbá rẹ nínú Nakeem Al-Ghanem yẹn o bá fa ilé ìsìnkú tó kú nu torí pé ó ní gbogbo àfáà tí bá ń ṣàdúà fáwọn èèyàn ó ní ọmọ náà ni wọ́n ọ wà lọ bá Saheed Al-Quduri sàbí ànábì dáadáa nì tó gba àgbo 30 lọ́gbà bóyá ọ̀ka sọ yìí Buhari níwọ̀n ọmọ olórí burúkú àfàmátàfàrẹ̀ náà òkú mọ̀ èyí tó jẹ́ nàṣọ́ra tí mẹ́mẹ́ nàṣọ́ra tó di lékè mú sọ pé kọ́ka àdìsí yẹn fún ọ tó bá mọ̀ ibi tí sàbí ànábì tó ń pè ní Saheed Al-Quduri tó ti lọ gba àgbo 30 torí pé ejò sànyàn òun bá pe oró òjò jáde ó sì gba àgbo 30 ànábì náà ti jẹ́nu ẹ̀ èèyàn wá kéyàsí fún yàn èèyàn kékùrá ní fún yàn ọwá ní yọ̀wọ̀ náà gbogbo ẹ̀yàn àfọ̀ oníwàásí ìsọnu àsìkò ọjà yín lóde yìí àwa tá à ń dáàbò bò yín bàbá mùtúmọ̀ káàkiri tó ń dáàbò bò yín ní tẹ́ẹ̀fín rí mọ́lídìí ṣe torí àwọn olórí burúkú tẹ́ẹ̀bàdà máa sọ̀pọ́ọ̀tì mórí tí ń yin ọkùnrin aládò yìí ìyìn àfa aládò àgbà ìyìn mẹ́ ó ní wà láì dára ọ sọ̀rọ̀ padà kó jẹ tí ó dín ọlá àfa àgbà aládò kù ní kí bàbá mùtúmọ̀ káàkiri náà jáde ní táwọn náà sọ kí wọ́n kó jẹ kò ní dá fún bàbá rẹ̀ kò ní dá fún afá rẹ̀ kò ní dá fún yá rẹ̀ lọ́lá àlùbáríkà ìsìlámù ilẹ̀ Yorùbá tẹ́ ń dáàbò so mọ́lídì lòdì yìí ẹbí àwọn olórí burúkú ilé rẹ̀ pé ṣé mọ́lídì dàbí ọ̀dà àti ẹ̀dùpẹ́ fọlọ́run Professor Kakuri ṣe mọ́lídì nísìn Monday làwọn tẹ̀ ṣe mọ́lídì tiwọn Professor Kakuri mọ́ ń bọ̀ wá bá wọn mọ́ ń bọ̀ wá bá Professor Kakuri tíra wọn bẹ ní báyìí ìyìn tí gbàgbé lórí tíra wọn o tíra Professor Kakuri rẹ o ìyìn tí gbàgbé o mọ́ ń bọ̀ wá bá pẹ̀lú ògbọ́lọ́ yìí máa kà fún yín mọ̀ tó àṣírí gbogbo táwọn ẹlẹ́bọ fi ń mú Islam lónìí Professor Kakuri ló dìfẹ́ǹdì ẹ̀ Professor Kakuri dìfẹ́ǹdì ẹ̀ gbogbo ẹ̀ táwọn ẹlẹ́bọ fi ń mú Islam lónìí lórí àwọn àdìsí wọn sọ pé ẹ̀kọ́ kí ilé òṣùlá ìlà kẹba Islam jẹ́ nítorí pé ní ẹ̀yìn rẹ́dí àti jẹun ẹ má wọlì pẹ̀lú ògbọ́lájọ wà ń bẹ̀rù mọ̀ sí kí fídíò yóò gùn ni torí pé ọ̀rọ̀ ń gbé mi nú kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ afáwà Suleiman Akin Abọ́lájí Al-Gunyawi Al-Markazi adamala ayatakum wada ulatakum ọlọ́jà rí pẹ́ so mọ̀ torí ọ̀rọ̀ ń gbénu mi èmi ètò mẹ́kùn ọ̀rọ̀ yẹn ń gbénu mi tí kò sí ń tẹ́sí torí pé wà ní ojú tó mú náà ni tẹ́bálẹ̀ dí àwa náà dé sí lọ́rùn a fi ọ̀rọ̀ lọ a fi bàtí yín jẹ́ àfáàyìn gan wà nù sàárè báyìí yọmọ kábàámọ̀ ni pé òun ti dálé ké wèrè kalẹ̀ so wallahi ta lẹ́sọ̀ láìláìláìláìláì mo fọba tí mo ní mo fi búra tó wájú ọ̀rọ̀ bàbá àfáàyìn tó kú yẹn sẹ́ tó dálé ké tó ti wo wèrè kalẹ̀ kò tó bàtẹ́ sẹ́ bàbá mú mẹ́ká ṣe kí ọlọ́dún kí bàbá mú mẹ́ká wọn ò mójú tó sẹ́ ṣe kádàmù ni wọ́n bá lọ dá tara wọn lẹ̀ ni bó lẹ̀ sọ pé yóò tó ṣé bàbá wa Haruna Rasheed nílọrin ẹ wo ọmọ kéwu bàbá mú mẹ́ká sí bàbá mú mẹ́ká sí wọn kọ mi bìdáyà ìlànà ìhàyà ẹ wo lè kí ó tó dálẹ̀ ẹ wo Yasataru ṣé Yasataru ẹ wo ẹ̀hún tó dákalẹ̀ afáwa Kẹ́hìndé Ògúnlẹ́yẹ ẹ̀kú ètò ẹ̀hún tí afáwa Yasataru dákalẹ̀ láwọn ọmọ tí bíbá amúlùmẹ́ká ti kọ́nu o láì gbowó Saudi láì lu jìbìtì láì blackmail ẹ wo adúgbò tẹ́tù amúlùmẹ́ká sí kìnnìmẹ̀ sí markaz láti ṣe àdámọ̀ dámadé gan wọ́n sì bẹ̀ dámọ̀ ni sọ́mọ̀ pé èyí tó jẹ́ nàṣọ́ra tó jí lékè mímú tí bàbá rẹ̀ bá padà wá sáyé yóò gbé wọn sí pé ní àmúṣe dá lékè wèrè kalẹ̀ tó ẹ̀yin ọmọ wèrè yìí náà ẹ̀ ẹ̀bùkọ̀ ní ipò wèrè ṣé ètí ń bẹ ní ọ̀nà àbáwọ ìlú Ìbàdàn yìí tó jẹ́ àwọn ẹran lókùn tí ń sunmọ́ ṣé bàbá wọn lè débẹ̀ kí ni òye òdùn yìí sì mẹ́nu sàlẹ̀ tí ń ṣèṣirò lọ́wọ́ báyìí o torí pé àmánà ni o ọgbà àmánà lọ́dọ̀ àwọn lábáwá ni o pẹ̀lú àfọ̀ṣẹ ẹ̀yin ọmọ òfò burúkú ara wọn ọmọ lẹ́kẹ́ wú tí wọ́n ti wo wèrè yìí lọ́lọ́ sí orí prógámù Oríyọmí Hamzat tọ́lọ gbẹnu sí máìkì bẹ́ẹ̀ ó lóun mò ń fọtí lóṣẹ́ dáadáa mò ń fọtí lóṣẹ́ ṣé ń tẹ́ ẹ̀kọ́ lẹ́kẹ́ orí bú yìí gbogbo ọmọ lẹ́kẹ́ tí ń wo wèrè yẹn tẹ́ ń ṣe jálàbí ẹ̀ láti ọ̀tọ̀ dá o
nítorí dáfà yín takonu ní tí èyí nà kíbla náà ń takonu àfi tẹ́ ẹ bá ṣàdúrà fún yàn kẹ́ gbowó rí tẹ́ bá ti gbowó rí ẹ̀ láti bọ̀tọ̀ tó dá o ẹ sì òfò ni o èmi kọ́ lọ sọ́ o nà kíbla náà mi lọ sọ́ o lẹ́yìn ẹni òfò lórí burúkú yìí tẹ́ wá domi Islam lẹ Yorùbá rú ọlọ́run ọmọ mi bá mú gáàsì kẹwa àwọn olórí burúkú àwọn bá ti balẹ̀ jẹ́ mo tún bọ̀ àbọ̀ ọlọ́la máa retí mi pẹ̀lú ògùn Ọlọ́run tó bá ti ń jáde ó ní pé mi náà máa jáde lágbára Ọlọ́run ilé kí o mọ́ríkà tọ́já sí pé ní kò sí the whole world wà láìta lẹ́sìn mọ́bílẹ̀ sí láìláìlá mo fọ́lọ́ múra sí mo lọ sílùú tí mo ti gbọ́ Yorùbá tí mo tiẹ̀ mọ́ tí ń jẹ́ Yorùbá rárá mo wá mú tíra Sheikh Adam dání rọ̀yìn mahulaw tíra falsafatu tawhid mo fọ́lọ́ múra sí ìmáàmù lula ni o níbi tí mo ti gbọ́ Yorùbá rárá ó ní kí n dákun ó ní kí n ta tíra ìfóhùn bí láìdí láìláìlá wa nígbà tó gbé tó sí wò ó ní kí n ta falsafatu tawhid fóhùn mo ní èyí odidi ìmáàmù mo ní bọ̀dá nígbà yín fìránṣẹ́ ọlọ́lẹ̀ máyà wà lọ́dún máyà mo wá padà fi ṣe hádíyá fún alukuran lọ́wọ́ fúgbura wà láì láti mo búra pẹ̀lú ọba tó ní alukuran àfẹ́yìn lọ́wọ́ àbátọ́ pé gbogbo ayé ni ká máa fi wé bàbá òfò tọ́lọ tí lọ já tí ló fà fẹ́ gbowó ní Saudi káà sí bá yín kẹ́ mọ́ bẹ́ẹ̀ ọwọ́ fẹ́ àwọn ọmọ òfò lẹ̀ àwọn ọmọ àdánù tí wọ́n ń dalé kéwúrú ilé pẹ́tẹ́ tí wọ́n wèrè gbogbo yẹn lólùfẹ́ wa ká tó ti program tààrọ̀ yìí Ọlọ́run jẹ́ kí yára yín pẹ́ Ọlọ́run jẹ́ kó dá fẹ́ nǹkan Ọlọ́run kò rán kẹ́rì gbogbo ayé ti mẹ́ tí ń dàlú ìlú Ìbàdàn lẹ́ẹ̀kan sí ilé kéwú tí wọ́n wèrè yìí ẹ̀ kọ́ta Boko Haram ni o ẹ lọ gbogbo àwọn tí ń dàlú Ìbàdàn rú àwọn ẹni yìí ni o àwọn ọmọdé kéwù yìí ni o mọ wá mọ ọmọ kan èmi Èjìgbò mẹ́kùn nílùú Èjìgbò ilé kéwù lọmọ iná ti jáde wàláì àfáà tí wọ́n ti sẹ́fún tí fi ń gbowó lọ́wọ́ Saudi mọ́mọ́ òun gan lọ́fẹ̀ẹ́ náà sọ fún mi láàfáà tí tó fún tí ń bá ṣiṣẹ́ tí ń gbowó lọ́wọ́ Saudi wàláì tàlẹ́ sọ bílẹ̀ kọ́sán tó bílẹ̀ káàbà mọ́ fọlọ́ bùrà sí àfáà rẹ̀ tí ń ṣiṣẹ́ fún ilé kéwù lọmọ yìí ti jáde o wọ́n ń gbé màṣúrù náà ń gbé fún project náà ń gbé fún ọmọ táwí yìí o àfáà tí ń ṣiṣẹ́ fún kódà tó bá jẹ́ mẹ́pẹ́ wọ́n gbẹ̀bọ̀ nítorí ẹ̀ tí ń ṣiṣẹ́ fún gidi lójú tààrà tí fi rí màṣúrù gbà nílẹ̀ lábáwá àfáà ń bẹ̀rẹ̀ lọ yàrá rẹ̀ sọ fún mi báyìí ohun tó àwọn ṣe gbogbo àtọ̀nà rẹ̀ ní gbogbo tí ń lọ gbà àwọn táwọn ṣe náà ní ẹ wà jáde ẹ wọ sọ ṣètánì sísàlẹ̀ ẹ wà wà kíńbà nẹ́bí síta ń tá fàyín ṣe tẹ́ fi kúnnù. Salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatulahi.